olówó ń sọ̀rọ̀ ẹnu ẹ̀ ń yọná òun kọ́ ló ń yọná o owó ẹ̀ ló ń laná. Ẹ káàbọ̀ sórí ètò lónìí. òun kọ́ ló ń yọná o Orí ètò wa àyọkà láti inú ìwé àwọn òjèlú. olówó ń sọ̀rọ̀ ẹnu ẹ̀ ń yọná olówó ń sọ̀rọ̀ ẹnu ẹ̀ ń yọná Bẹ́ẹ̀ ni òun kọ́ ló ń yọná òun kọ́ ló ń yọná, owó ẹ̀ ló ń laná. owó ẹ̀ ló ń laná. ipò ọlá ipò ọlá ipò ọlá dára o ipò ọlá ipò ọlá dára o ipò ọlá ipò ìwù mí lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni o, ipò ọlá dára ipò ọlá dára. ipò ọlá dára o. Bí ipò ọlá dára ló jẹ́ kí bàbá olówó ipò ìwù mí lọ́pọ̀lọpọ̀. tó fẹ́ wọnú òṣèlú. Ẹ káàbọ̀ sórí ètò àyọkà láti inú ìwé àwọn òjèlú. Ipò ọlá dára ló jẹ́ kí olówó sọ pé òun fẹ́ wọnú òṣèlú. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yín, ètò wa àyọkà láti inú ìwé àwọn òjèlú, láti orí ìkànnì yìí Easy TV. Gẹ́gẹ́ bá a ṣe sọ fún yín, ìgbádùn tí yín iṣẹ́ tiwa ni. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ìgbà wo sì níná? Ìwọ náà sì fi dá mi lójú nígbà yẹn pé o kò ní ṣe òṣèlú tí èmi kò bá ti ní ìfẹ́ sí. Tí gbàgbé àjọsọ wa ni. N ò kúkú gbàgbé, àmọ́ ó dáa náà. Èmi kò ṣe òṣèlú ní tèmi o. Mo yẹ Ọlọ́run má jẹ́ kí n rí iná nínú kànga. Nǹkan tí n bá ti ní èmi kò ṣe, n ò ṣe náà ni yóò máa jẹ́. Èmi ò lè kó ọ̀rọ̀ mi jẹ mọ́. Ọ̀rọ̀ kíkó jọ lọ́nà òṣèlú kì í ṣe owó dáradára, owó èpè ni. Èwo ni wọ́n ń pè ní owó èṣù tàbí owó èpè? Ó ti gbàgbé bí gbogbo ayé ṣe máa ń bú wọn ni. Kí wọ́n máa bú wọn, èébú kì í so. Bí orí mẹ̀kúnnù kò bá tilẹ̀ bá wọn jà, Ọlọ́run ọba lè wí lè ṣe a máa dáa. Ìyà tí àwọn kinní wọ̀nyẹn fi ń jẹ mẹ̀kúnnù kò kéré. Ṣé ebi ni ká sọ ni tàbí wàhálà tí wọ́n máa ń fà sọ́rùn mẹ̀kúnnù? Bó pilẹ̀ ń bú mi kò lè dùn mí. Àwa méjèèjì ni yóò jíjọ gbádùn rẹ̀. Wọ́n ní ìrọ̀rùn igi ní ìrọ̀rùn ewé orí rẹ̀. Rárá, ìrọ̀rùn eku ń jẹ́ ìrọ̀rùn eku, bẹ́ẹ̀ ni ìrọ̀rùn ẹyẹ kò lè kan eku. Ó dáa náà. Tó bá wòye pé ìwọ kò ṣe òṣèlú ní tirẹ̀, ṣé wàá sì múra láti fi ọwọ́ tì mí lẹ́yìn kí n lè wọlé? Gbogbo ìlú yìí ló kúkú mọ̀ pé kòríkòsùn ní èmi pẹ̀lú rẹ̀. Kò sì yẹ kí o wá já mi sílẹ̀ ní àkókò tí mò ń fẹ́ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ rẹ̀ yìí. Bí wọ́n tilẹ̀ ń bú olóṣèlú kí wọ́n máa ṣépè fún wọn, èpè onílá ni kò lè ran àgbọ̀nrín. Tí èpè mẹ̀kúnnù kò bá ràn wọ́n, ṣé bí àdúrà wọn yóò pa wọ́n lórí àìní òótọ́ wọn? Ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ fún Ọlọ́run. Ṣùgbọ́n mo fẹ́ ibi tí Alówólé bá ọ̀rọ̀ rẹ̀ dé nìyí tí bàbá mi ké mọ́ lẹ́nu. Ṣé àlàyé kan kò sí fún ẹlẹ́mu tó jábọ́ láti orí ọ̀pẹ? Adémóyè tẹ̀síwájú. Ó ní, olówó, má ṣe fi itọ́ inú rẹ ṣòfò. Wọ́n ní pátápátá là ń fọ́jú, kùnà là ń dẹ́tẹ̀. Ojú àfọ́ ìfọ́tán, ìjà àti ìrora ní dásílẹ̀. Mo fẹ́ kí o bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn. O lè máa bá òṣèlú rẹ lọ, ṣùgbọ́n má ṣe kà mí mọ́ra àwọn alátìlẹ́yìn rẹ. Nígbà tí o bá dé orí àlééfà rẹ tán, mo fẹ́ kí o gbàgbé nípa tèmi àti ẹbí mi. Adémóyè, nǹkan tí kò lè ṣeé ṣe ló ń sọ yìí. Báwo ni mo ṣe lè gbàgbé rẹ? Tí mo bá ní mo gbàgbé rẹ, ǹjẹ́ àwọn aráàlú yìí lè gbàgbé ọ̀rẹ́ àti àjọṣepọ̀ tí ó wà láàrin wa láti ẹ̀yìn wá? Gbogbo nǹkan tí a ti jọ ń ṣe ní ẹgbẹ́jọdá ń kọ́. Níbo ni kí n kó wọn sí? Ṣé wọn kò ní máa fi bú mi?
ayé tó tó ayé àkàmàrà. ń gbọ́ olówó, ṣé o fẹ́ lọ kó owó wọn náà lọ́hùn ni àbí kìí ṣe wípé o fẹ́ sin ìlú ni? ọ̀rọ̀ kò rí bí o ṣe ń ròyìn ọmọ òye. jẹ́ ká gbà pé ìwọ kò fẹ́ ṣe òṣèlú ní tirẹ̀. mi ò ṣe o, òun náà ló sì ti gbọ́ yẹn. mi ò ṣe. Alówónlé sọ̀rọ̀ ó ní ṣùgbọ́n mo fẹ́ kí o fi ọwọ́ tì mí lẹ́yìn kí n lè gorí àlééfà náà. ṣé o mọ̀ wípé tí n bá ń bú bíi kìnìún ládùúgbò mi tí mò ń polongo ara mi, tí wọn náà ń fọn bí ẹni ládùúgbò rẹ tí ò ń polongo èmi yìí kan náà, ṣé o mọ̀ pé àti wọlé kò ní ṣòro fún mi ni? ìwọ nìyí o sì gbajúmọ̀ bí ọba ládùúgbò rẹ yìí. gbàgbé nípa tìrẹ kí o bá mi ṣe kí ojú má bàa tì mí. tí ojú bá tì mí, ìwọ lójú tì. wọ́n ní tí ojú kò bá ti ẹ̀yìn gbẹ̀tì, wọ́n ní ojú kò lè ti èkó ilé. gẹ́gẹ́ bí òwe Yorùbá, ilé ni mo ti fẹ́ kó ẹ̀ṣọ́ mi lọ sóde. ó pẹ́ kí ojú ó tó tì ọ́. bọ́dọ̀ ṣe sọ pé kí èmi gbàgbé nípa ti tèmi. Adémóyè sọ̀rọ̀ ni mo fẹ́ kí o mọ kinní kan. tí o bá ń ṣílé nílẹ̀ yìí, tèmi tìrẹ ni. tí o bá ń kó ọmọ, tèmi tìrẹ ni. tí o bá ń gbé ìyàwó, tèmi tìrẹ ni. àmọ́ o, tí ó bá di ibi tí olóṣèlú dé yìí, mo fẹ́ kí o yọ mí kúrò lọ́tẹ̀ yìí. yọ ọ́ kúrò kẹ̀. báwo ni mo ṣe lè yọ ọ́ kúrò? kò ṣeé ṣe ni. àìní ìtẹ́lọ́rùn ló ń dà ọ́ láàmú. yóò kúrò nìyí lọ́dọ̀ rẹ. olówó lọ́wọ́, o láṣọ lára, kò tẹ́ ọ lọ́rùn. tí gbàgbé wàhálà tí àjíjọ ṣe kí o tó dé ipò tí o dé lónìí yìí. Alówónlé, mo fẹ́ kí o yọwọ́ kúrò nínú àpọ̀n tí kò yọ yìí. kò jẹ́ kí a tẹpá mọ́ iṣẹ́ wa. wájú wá dára ọ̀rẹ́ mi. òṣèlú kò dára láti ṣe lákòókò yìí. nítorí náà mo fẹ́ kí o mọ̀ dájú pé nípa tèmi kò lè ṣeé ṣe. o ní kò lè ṣeé ṣe kẹ̀. àbí kí lo pàpà ń wí yìí? gbogbo nǹkan tó ń sọ ló yé mi. kí là ń wí, kí ló ń sọ? o ní ọ̀kánjúwà ní mí, ìyẹn èmi náà. òótọ́ ni mo sọ bẹ́ẹ̀. mo ní kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi kí n bá lè kógo jáde nínú ọ̀rọ̀ yìí. ò ní rárá. lẹ́yìn ìgbà yẹn náà ló tún bú mi. ó ní ṣé mo fẹ́ lọ jí wọn lówó níbẹ̀ ni? gbogbo àwọn tí ó ń lọ síbẹ̀, kí ni wọ́n ń ṣe tí wọ́n bá débẹ̀? ìwà ìbàjẹ́ tí mi ò fẹ́ kí o bá wọn lọ́wọ́ sí nìyẹn. Alówónlé sọ̀rọ̀. èmi kò ní sin orí olórí kú ní tèmi. bó ṣèwà ìbàjẹ́ bí kò ṣèwà ìbàjẹ́, èmi náà fẹ́ débẹ̀ láti lọ pín tèmi nínú àkàrà wa. ọjọ́ tí wọ́n ti ń kó jẹ, ṣé adìyẹ ti torí rẹ̀ tọ̀ ni? àkàrà gbogbo wa ni. èmi náà fẹ́ lọ bá wọn jẹ níbẹ̀. n ò bú ọ rárá. àlàyé ni mò ń ṣe fún ọ. Alówónlé sọ̀rọ̀ ni ṣe bí oríkì ìpọ́nrí mi ni gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí mi yìí. Adémóyè fèsì ni èmi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ ń fẹ́ kí o rí gbogbo ewu tó wà nínú kí a bá wọn ṣe nínú òṣèlú tó wà níta lọ́wọ́ yìí báyìí ni. kò séwu fún mi ní tèmi o. ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ mi kàn dàbí èébú létí rẹ ni. bẹ́ẹ̀ òtítọ́ ọ̀rọ̀ ni mo sì ń bá ọ sọ. wọ́n ti ní òtítọ́ ọ̀rọ̀ níṣẹ́ ni máa ń jóni lára bí iná. ara rẹ ti kọ òtítọ́ ọ̀rọ̀ ni. ìyẹn wá jẹ́ gẹ́gẹ́ bí oríkì ìpọ́nrí tèmi. Adémóyè fèsì ni n ò sì ní ṣàìsọ fún ọ. ṣùgbọ́n ṣá olówó, bó wù ọ́ kí o gbọ́, bó sì wù ọ́ kí o má gbà. Adémóyè kò ní ṣe òṣèlú. n ò sì lè ṣe àtìlẹ́yìn kankan fún ọ. ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ lọ. àwọn ẹgbẹ́ yín tí ẹ ò jíjọ máa ja ìlú lólè ní kí o lọ bá. nígbà tí ẹ bá kó owó mì tán, ńṣe lẹ́ ò ti mẹ̀kúnnù sínú ọ̀fìn ìyà. ṣùgbọ́n ẹ̀san ń bọ̀ ni Ọlọ́run wí lọ́tẹ̀ yìí. bí ẹ̀san bá ń ké, kò sílé ẹni tí wọn kò ní ti gbọ́ igbe rẹ̀. nítorí pé kò sí ilé tí ó lè wọ̀ tí kò ní sí ènìyàn kan
ó kéré jù tàbí ènìyàn méjì tí yóò máa bá wọn jẹ nínú òṣèlú. ọmọ òye lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà ní í ṣe òṣèlú. Nítorí náà pé Adémóyè kò ní ṣe alátìlẹ́yìn Fálówónlé ọ̀rọ̀ tó ń rùn ni, èmi kò gbọdọ̀ gbọ́ mọ́. Mo ti kó ọ̀rọ̀ ìdọ̀tí dànù, etí mi kò ní gbọ́ aburú. Lọ́tùn lọ́jọ́ ń yọ, ọ̀rẹ́ mi tuntun ni mo gbédè. Àlòkù ló gbé wá lọ́tẹ̀ yìí. Ibí yìí ni a ó fi àdàgbà ètò ti ọ̀tẹ̀ yìí rọ̀ sí nínú ìwé àwọn òjèlú. Ẹ máa bá mi ká lọ, ẹ máa like, ẹ máa share, ẹ subscribe sórí YouTube channel wa. Ẹ ṣé, ẹ kú ìfẹ́, gbogbo yín ni mo dùnnú sí. Ẹ ṣé gan ni. Èmi ni ọmọ yín Adéyẹmí, ọmọ onílé owó. Ó dìgbà kan náà.